ayata lè rí tí ó fẹ́ súnmọ́ wípé mùsùlùmí gidi kò gbọ́dọ̀ máa sọ lẹ́nu ara rẹ̀ wípé Ìsá ò fẹ́yàwó kò bímọ. Mùsùlùmí gidi ò gbọ́dọ̀ jáde kó máa sọ tọ́lọ́rọ̀ fún rẹ̀ sọ tàkídán pẹ̀lú dídí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ká má lè jiyàn lórí ẹ̀. tó bá wọ Suratu Ra'd aya 38 ọgbọ́n tọ́lọ́wọ́n bá sọ mbẹ̀ ni ó ní laqad arsalna rusulan min qablika àti rán àwọn òjíṣẹ́ ṣáájú rẹ̀. ìtẹ́lẹ̀ rẹ̀ ṣe bí rusulan lówí ẹ̀ ń gbà tọ́lọ́wọ́n bá ń sọ yí pé ilé ayé ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ummatan wahidatan ṣẹ́gẹ́tì mi nísìn níbi kan ó ní min ba'di Nuh lẹ́yìn tànàbì Nuh ba'athna rusulan kó wá tó pé wọ́n bá àwọn òjíṣẹ́ kan dìde Ọlọ́run gbé àwọn òjíṣẹ́ dìde min ba'di ba'athna rusulan mubashirin wa mundhirin tí ó máa jẹ́ kọ́tà án gbogbo òjíṣẹ́ tọ́lọ́run gbé ìdílé ànábì Nuhu yẹn náà lọ́lọ́run sọ tí ó yọ̀ kan lẹ̀ torí pé gbogbo rúṣùlù náà ni mubashir ló ń jẹ́ mundhir. so ìyẹn fi hàn pé laqad arsalna rusulan àwọn Ọlọ́run ti rán àwọn òjíṣẹ́ min qablika ṣáájú tiẹ̀. àwọn wo ló rán ṣáájú ẹ̀? ó rán Ìsá, ó rán Musa, ó rán Ibrahim, ó rán Yusufu, ó rán Yunusu, ó rán gbogbo wọn bẹ́ẹ̀. ó wá ní waja'alna lahum azwajan gbogbo wọn láti fún níyàwó. gbogbo wọn la fẹ́yàwó fún. wa zurriyatan gbogbo wọn náà ni wọ́n sì bímọ. wa ma kana li rasulin ayatin bi ayatin kò ṣeé ṣe fòjíṣẹ́ kan kó wá lóun fẹ́ mú ṣẹ́ ìyanu wá torí pé wọ́n ń bú ànábì pé kò rí ṣẹ́ ìyanu ó sì fẹ́yàwó ń bímọ. ṣé tí wọ́n ń bínú ìyẹn lọ́dọ̀ fi wá ń fèsì gbà tó bá ń sọ pé ó bímọ yóò yé wọn laqad arsalna rusulan qablaka àti ráwọn òjíṣẹ́ min qablik ṣáájú títí ẹ̀ kò sí nínú àbùkù wọ́n fẹ́yàwó wọ́n sì bímọ. wa ma kana li rasulin kò ṣeé ṣe fún òjíṣẹ́ kan kó wá pàfọ́ọ̀mù mírẹ́kù. èyí tá a sọ fún wọn pé ànábì ò ní mírẹ́kù kankan jà Kùránì tí wọ́n ń ké títí dọ̀la tí wọ́n máa ní wọ́n ń yẹ pẹ́rẹ́ ànábì ni ànábì ó fọ́jú ó jí òkú dìde ó bókú kan sọ̀rọ̀ ó ẹsẹ̀ nìkan tó kán ànábì fọwọ́ pa òṣùká pín sí méjì lọ́wọ́ Kùránì ó mọ̀ pé wọ́n lò lálàáfíà. ànábì lọ sánmọ̀ ó lọ gbà ń wá ànábì ṣe gbá ó ṣàwo Ọlọ́run dẹ̀ ń sọ fún ànábì ń bẹ̀ pé ma kana li rasulin in tí ò ṣeé ṣe fòjíṣẹ́ kan ni àyàtì bí àyàtì kọ́lọ́ fẹ́ ṣiṣẹ́ àmì illa bi idnillah àyàfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. èyí tọ́lọ́run fún al-Qur'an àdìsù náà sì tún gbé likulli ajalin kitabun gbogbo nǹkan ló lásìkò. àsìkò miracle works ti kọjá àsìkò mímọ̀ lọ́lọ́run gbé fún ànábì ìmọ̀ yẹn là ń rán tálíkì àmọ́ òfìdé ń dá àmọ́ ránu. ó rí i pé àwárí àyà mi tó lè takoru èyí kọjá àrònú àwọn Yahudi tí wọ́n fẹ́ sọ wá di káfìrí pé tal-Qur'ani bá sọ̀rọ̀ ká má gbà. tí wọ́n wá ń sọ fún wa pé Ìsá ò bímọ Ìsá ò fẹ́yàwó láti sọ ọ́ dọlọ́hun. làwọn náà bá gbà yín pé kò fẹ́yàwó kò bímọ tó rọ́mọ Ọlọ́run ni nígbà ó sì ti jẹ́ ọmọ Ọlọ́run òun náà sì lọ́lọ́run. ìrònú tó gbé wá nù á sì gbà. àwa rí i pé tal-Qur'ani sọ yìí àwa mùsùlùmí àmúdánimọ́ àwa rán nǹkan mi. Ọlọ́run dẹ̀ sọ fún al-Qur'ani yìí pé ma ja'alnahum jasadan la ya'kuluna ta'ama gbogbo àwọn ànábì Ọlọ́run tá a rán wa ṣe wọ́n lẹ́ni tí ò ní máa jẹun. wa ma kanu khalidina kò sì séyìí tó wáyé tí ò kú. Yahudi gbèrò ní wá bá wa pé Jésù ò kú àgbà lọ́wọ́ wọn. àwa ń wá Kùránì tá a máa lọ ọmọ. yóò wá ní balẹ̀ rọ̀fà àhúlọ̀ orí bòmíì tọ́lọ̀ ti lo kẹ́límọ́tò rọ̀fà pé òun dáàbò bò yàn kéwù tí ò débẹ̀. ìwé kan tí wọ́n ṣe mùtàrájìmẹ̀ ó ti pẹ́ wọ́n ń pè ní al-Injilu al-Mafqud bíbélì kan tó sọnù tí wọ́n rí wọ́n padà wá ṣàwárí ẹ̀ lẹ́yìn 1450 years. ìwé tá à ń sọ ọjọ́ orí ìwé nì
ṣàpé ànámọ́ sàsálàmù ní ìsìn àsìkò tóun náà dé 1,004 something ni ọjọ́ orí ìwé yìí ti jẹ́ 1,450 years níwé yẹn ti lò wọ́n padà wá ṣalábàápàdé ìwé yẹn ní al-Maktabatul Britaniya ìyẹn ni pé Britain Library ni wọ́n ti bá pàdé orúkọ tí wọ́n ń pè ìwé yẹn náà ní al-Injilul Mafqud orúkọ ẹ̀ nìyẹn the Lost Gospel ni wọ́n ń pè ìwé yẹn wà lọ́dọ̀ àwọn British ó wà nù library wọn ìwé yìí ló wá inú ẹ̀ ló wá wà ìwé tọ́jú orí ẹ̀ ti wọ 1,450 years tó wà nínú ibì kan ìwé yẹn ni wọ́n ti wá rí ń bẹ̀ wípé tẹ́síbútù anẹlẹmẹsíhà tazawwaja pé wọ́n fẹsẹ̀ rinlẹ̀ pé Ìsá fẹ́yàwó àwọn yẹn gbà yí pé tazawwaja Mariama al-Magdaliya pé wọ́n gbà kó fẹ́ Mariama Magdalene inú ìwé ló wà inú the Lost Gospel ló wà tí wọ́n wá ṣalábàápàdé yìí wọ́n wá bá nínú rẹ̀ wípé tẹ́síbútù anẹlẹmẹsíhà tazawwaja Mariama al-Magdaliya wọ́n ló fẹ́ Mary Magdalene wa kana lahu tiflani minha ó sì lọ́mọ méjì látọ̀dọ̀ rẹ̀ ìwé tọ́jú orí ẹ̀ ti pé 1,450 years ó wà ní Britain Library mbẹ̀ ni wọ́n wá gbà wípé ìwé yìí náà ti ń bẹ ń bẹ nínú library yẹn láti 1847 ní 1847 níwé yẹn ti wà ní library Britain àmọ́ àwọn èèyàn wọn yá ń díẹ̀ àgbẹ̀ ìwé mi yóò kàn jẹ́wé àtijọ́ wọn ní débẹ̀ eléyìí tá a rí nínú ìwé nu kódà ọ̀rọ̀ tá à ń sọ yìí CNN gbé ọ̀rọ̀ tá à ń wí 2014 CNN gbé ọ̀rọ̀ yìí àmọ́ nítorí pé àkídà tí wọ́n ti kó sí wa lọ́pọlọ nì àyẹ́fẹ́ gbọ́ nǹkan tuntun àyàbọ̀ tàbí èṣù ni a máa jà èyí tọ́lọ́ tí wọ́n wá bá pàdé nínú ìwé yìí ó jọ ní ti ń bẹ ní Al-Qur'ani jà tún wá lọ nú Bíbélì bóyá àbárù ní tí ó jọ bẹ́ẹ̀ ó wá rí wípé Ànábì Ìsá ó wáyé ó fẹ́yàwó ó sì bímọ kódà ó fẹ́yàwó márùn Magdalene yìí ní kẹfà torí pé Magdalene yẹn òun padà sá lọ sí France ni torí pé ẹni tí Ìsá fẹ́ràn jù láyé Magdalene yẹn ni kódà ó ṣẹ́rí iṣẹ́ ẹ̀ ju àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ lọ ló fi já sí pé nígbà ó tọ́ ní ó kú ó jíǹde òun náà ló kọ́kọ́ lọ fara hàn kí ló wà láàrin wọn tó tó bẹ́ẹ̀ ó gbọ́ nígbà tí wọ́n ló kú ó jíǹde Magdalene yẹn ló kọ́kọ́ lọ fara hàn kò lọ fara hàn mẹ́lẹ́yìn rẹ̀ kí ló wà láàrin wọn ìyí nǹkan la fẹ́ lò torí àwọn èèyàn máa fẹ́ tako gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ nkọ́kọ́ sáré jẹ́ ẹ̀sìn kan ọjọ́ kan péré ni wọ́n fẹ́ ṣègbéyàwó obìnrin 10 ni wọ́n pírẹsẹ̀ntì fún Ànábì Ìsá nìkan èjì ni àwọn náà rẹ́rìn 5 ló sì múnjọ́ náà obìnrin 10 ni wọ́n kó wá pé kó wá ṣègbéyàwó wọn kó àwọn 5 fẹ́ẹ̀lì nínú wọn 5 sì paasi ó sì kó gbogbo 5 wọlé àmọ́ mi ò tí ì ní kọ́kọ́ lọ bẹ̀ torí pé kó wá ní ó fẹ́ gbọ́ pé èyí mà tún eléyìí mà tún fẹ́ ṣe kí ni ó tún fẹ́ ká màmá o Ọlọ́run kò sì ju àánú wa o náà jẹ́ ọkọ lọ wípé ìjẹ́ àárín tó jọ nínú Bíbélì pa Ànábì Ìsá gan fẹ́yàwó ó sì bímọ ẹ rí i pé a rí tó sì wà mẹ́ ẹ rí i pé tá a bá lọ ka Bíbélì a rí i pé ẹni tí wọ́n ń pè lọ́dọ̀ àgùntàn Ànábì Ìsá ni wọn lẹ́lòmíì tí wọ́n ń pè ní ọ̀dọ́ àgùntàn tó ju Ànábì Ìsá lọ lára tó sì fi mọ̀ bẹ́ẹ̀ náà ni wípé tó bá lọ sínú
Ìwé John chapter 1 verse 29. Only behold, the Lamb of God who takes away the sin of the world. Tani wọ́n sọ yẹn. Ìwọ náà jẹ́ àjọ bíra wa léèrè pé tani wọ́n ń wí ń bẹ̀. Tó bá ní behold, the Lamb of God, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, who takes away the sin. Kò wá sẹ́nìkan tí wọ́n pè bẹ́ẹ̀ nínú Bíbélì ju Ànábì Ìsá lọ. Lára ń tó tún fi máa ń bò mí inú ìwé rẹ̀ ṣó ń bá mi kọ́. Kọ́ yín. John chapter 1 verse 29. Sori tó bá wà lọ nínú ìwé Revelation 21 verse 14. Only the Lamb is said to have 12 apostles. Ta ni wọ́n sọ? Ṣé o ti mọ̀ pé Jesu ni wọ́n ń wí ń bẹ̀? Láǹpù ẹni tí wọ́n máa ń lò fún ọ̀dọ́ àgùntàn Jesu nìkan ni wọ́n lò fún níbẹ̀ látòkè délẹ̀. Only the Lamb is said to have 12 apostles. Ànábì Ìsá ni wọ́n ń sọ tí mo fẹ́ lò ń bẹ̀ nìyẹn. Ṣọ́wárí tí mo wá fẹ́ lò tí mo fẹ́ kó o fi mà yí pé Ànábì Ìsá tá a bá ti ń sọ̀rọ̀ àgùntàn. Ànábì Ìsá ni wọ́n ń sọ tó bá lọ sínú ìwé John chapter 1 verse 30, 35, 36, 37. Wá lọ gbọ́n tí mo fẹ́ kà mẹ́. Ó wá ní John's disciples follow Jesus. Tó bá wọ 35, only the next day John was there again with 2 of his disciples. 36, when he saw Jesus passing by, he said, "Look, the Lamb of God." Wo àgùntàn Ọlọ́run. Gbọ́, wo ọ̀dọ́ Jésù ni wọ́n ń pè ní lamb nínú Bíbélì. Tó bá tó wá tẹ̀síwájú. Ó ní when the 2 disciples heard him say this, they followed Jesus. Gbọ́, yáyá ní sọ̀rọ̀ ni wọ́n ń pè ní John o. Ni wọ́n ń sọ pé the next day, John was there again with 2 of his disciples. When he saw Jesus passing by, he said, "Look, the Lamb of God." 37, when the 2 disciples heard him say this, they followed Jesus. Ta ni wọ́n ń pè lọ́dọ̀ àgùntàn. It is clear no one is bearing the name than Jesus. When the 2 disciples heard him say this, they followed Jesus. 38, turning around, Jesus saw them following and asked, "What do you want?" They said, "Rabbi," which means teacher. "Where are you staying?" Gbọ́, ẹni tí mo fẹ́ lò ń bẹ̀rẹ̀ ní pé ẹni tí wọ́n ń pè lọ́dọ̀ àgùntàn, òun náà ní ta ni Ànábì Ìsá alayhi salam. Kọ́lọ́n kó dákun kó ṣe dáadáa fún wa. So ìyẹn fi hàn yí pé ẹ̀yin tí ò yí ọ̀pọ̀lọpọ̀ tí ó máa jà sí. Wá bá mi lọ nú ìwé Revelation 19 verse 6 to 9. Chapter 19, Revelation verse 6 to 9. Wá máa gbọ́. Only the Lamb is said to be having a wedding feast. Gbọ́ mi yé. The Lamb, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, is said to be having a wedding feast. Wọ́n wá sọ̀rọ̀ ẹ wá bọ́ta ntẹ́ mọ̀ ń pẹ́ látara ọ̀tẹ̀ àti ìlara. Ìlara yóò sì pakó wá ní tí ń bá ń lara. Ó ní and that is bride. Gbọ́, ìyàwó ẹ̀, ìyàwó tẹ́ ń pè ní bride. Ṣẹ́gẹ́ tí mi ní sìn, Ọlọ́run kó má ṣàánú àwa Mùsùlùmí o. Kó já sí pé ìrònú Yẹhudi àti Nàsárà là ń fẹ́ máa lò nínú ìṣẹ̀mí wa. Ó rí pé èyí tí mo wí nísìn Revelation 19 6 to 9 níbẹ̀ ló ti bá. Jẹ́ kí n kà á ní bíbá yìí, mo fẹ́ kí n lè rí kà dáadáa. 6 to 9. 19. So kọ́lọ́n kó ṣíjú àánú wa. Only the Lamb is said to be having a wedding. Ṣé báwa náà jọ mọ̀ túmọ̀ ẹ̀? Ọ̀dọ́ àgùntàn yẹn ó fẹ́ ṣe kíni o. Wọ́n ti sọ àsọlẹ̀ pé yóò ṣe kíni o, yóò fẹ́yàwó, yóò ṣègbéyàwó.
wọ́n sì feast ọjọ́ ìgbéyàwó ẹ̀, and that is brides. Ṣé get me sìn? Ìyàwó ẹ̀ wọ́n ló wọ lining garment, pure lining garment. Wọ́n lè wà lọ́wọ́ náà là ń gbà. Táwọn ní àwọn àṣàrù kọ́dímọ̀, àwọn ọ̀rọ̀ tó ti kọjá tá a gbọ́dọ̀ jókòó tì. He is said to be the righteous. Eléyìí wà ń bẹ̀. Mi ò ní lọ púpọ̀ lórí ẹ̀. Ìwọ náà lọ ṣèwádìí. Mọ́kàn máa bẹ́ẹ̀ ta lórí tí ò nítumọ̀. Jésù ń fẹ́ ìyàwó 5 lọ́jọ́ kan péré. Náà jẹ́ kí n túkà yín náà. Now, tó bá lọ ka ìwé Matthew chapter 25, jẹ́ ká jọ kà á lọ sálẹ̀. Ó ní nígbà náà ni ó fi ìjọba ọ̀run wé àwọn wúńdíá 10. Nígbà náà ni a ó fi ìjọba ọ̀run wé àwọn wúńdíá 10 tí ó mú fìtílà wọn tí wọ́n sì jáde lọ ìpàdé ọkọ ìyàwó. Ó padà mọ́kọ ìyàwó. Ó padà mọ̀ pé Jésù lọ́kọ ìyàwó táwọn wúńdíá 10 fẹ́ lọ pàdé. Ó ní 5 nínú wọn wọ́n ṣe ọlọ́gbọ́n, 5 sì ṣe aláìgbọ́n. 5 nínú àwọn obìnrin 10 yìí tí wọ́n fẹ́ lọ pàdé ọkọ ìyàwó yìí ọlọ́gbọ́n ni wọ́n lo ọgbọ́n. Àwọn 5 kan bẹ́nu wọn àwọn ṣe aláìgbọ́n. Ẹsẹ̀ 3, àwọn tí ó ṣe aláìgbọ́n mú fìtílà wọn kò sì mú òróró lọ́wọ́. Sọ pé lánàá òróró ni wọ́n máa ń kọ́ sí fìtílà tí ó máa fi jó. Àwọn tí ó ṣe aláìgbọ́n mú fìtílà wọn kò sì mú òróró lọ́wọ́. Ẹsẹ̀ 4, ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n mú òróró nínú kólóbó pẹ̀lú fìtílà wọn. Àwọn mú fìtílà dání, wọ́n tún mú òróró dání. Ẹ wá máa gbọ́. Ó ní nígbà tí ọkọ ìyàwó pẹ́, wọ́n ti wá dé, wọ́n jókòó, wọ́n ń retí ọkọ ìyàwó. Ó ní ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n mú òróró nínú kólóbó pẹ̀lú fìtílà wọn. Ẹsẹ̀ 5, nígbà tí ọkọ ìyàwó pẹ́, gbogbo wọn tò gbé, oorun gbé wọn lọ, wọ́n sì sùn. Ẹsẹ̀ 6, ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ igbe ta sókè, ariwo ta wípé wò ó, ọkọ ìyàwó ń bọ̀. La ilaha illallah. Wò ó, ọkọ ìyàwó ń bọ̀. Ẹ jáde lọ pàdé rẹ̀. Wá máa gbọ́. Nígbà náà ní gbogbo àwọn wúńdí àwọn ní dìde, wọ́n sì tún fìtílà wọn ṣe. Wá máa gbọ́ o. Àwọn aláìgbọ́n sì wí fún àwọn ọlọ́gbọ́n pé fún wa ní òróró yín nítorí fìtílà wa ń kú lọ. Nítorí fìtílà wa ń ṣe kíni? Fìtílà wa ń kú lọ. Ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n dá wọn lóhùn wípé bẹ́ẹ̀ kọ́, kí ó má bàa ṣe aláìtó tá a bá fún yín kò ní tó àwa náà. Kí ó má bàa ṣe aláìtó fún wa àti ẹ̀yin. Ẹ kúkú tọ̀ àwọn tí ń tàn án lọ. Ẹ tọ̀ àwọn tí ń tà á, ẹ tọ̀ wọ́n lọ. Kí ẹ sì rà á fún ara yín. Ẹsẹ̀ 10, nígbà tí wọ́n sì lọ rà á, ọkọ ìyàwó dé. Àwọn 5 tó kù yẹn wọ́n lọ ra fìtílà. Àwọn ọlọ́gbọ́n 5 wá ṣẹ́kù ńlẹ̀. Nígbà tí wọ́n lọ rà á, tí wọ́n sì lọ rà á, ọkọ ìyàwó dé. Àwọn tí ó sì múra tán, wọ́n bá a wọlé lọ síbi ìyàwó. Ó sì ti ilẹ̀kùn. Ó gbé wọn wọlé, ó sì ṣe kíni o? Ó sì ti ilẹ̀kùn. Wọ́n máa gbọ́ o. Ó wà mẹ́tí ṣe ìyàwó nísìn. Ẹsẹ̀ 10, ní ìkẹyìn ni àwọn wúńdíá yòókù sì dé. Wọ́n ń wí pé Olúwa, Olúwa, ṣílẹ̀kùn fún wa. Ẹ dákun, ta ni Olúwa? Ta ni Olúwa nínú Bíbélì yìí náà? Ta ni our Lord Jesus Christ?
níkẹyìn ni àwọn India yòókù sì dé wọ́n ń wí pé olúwa olúwa ṣílẹ̀kùn fún wa ẹ dákun ta ni olúwa ṣé ọlọ́run náà ń sọ ni Jésù ni olúwa Jésù ni wọ́n ń pè lólúwa ṣùgbọ́n ó dáhùn wípé lóòótọ́ ni mo wí fún yín èmi kò mọ̀ yín ẹ̀yin mi ò dẹ́yìn mọ̀mọ́ nítorí náà ẹ máa ṣọ́nà bí ẹ̀yin kò ti mọ ọjọ́ tàbí wákàtí tí ọmọ ènìyàn yóò dé. ẹnjìníà mi ìròpó gbọ́ntà ń sọ yìí wọ́n fi ń pa òwe nípa àgbésí ayé Jésù ìwé yìí ló ń jẹ́ àmọ̀ wípé ó fẹ́ yàwó 5 tẹ́ bá fi Magdalene kún tẹ́ pé lálẹ́ rẹ̀ ó jẹ́ 6. taba lọ wọn taru Qur'ani wa ń sọ nínú àyà yìí pé walaqad arsalna rusulan min qablika ara wọn òjíṣẹ́ ṣáájú ti wà nábì waja'alna lahum azwajan afúnwaniyahu wa zurriyatan wọ́n sì bímọ wa ma kana li rasulin ayati bi ayatin kò ṣeé ṣe fún jíṣẹ́ kan kó mú yanu wá illa bi idhnillah àfihàn dá Ọlọ́run. ẹ wá dáhùn bí ta ni olúwa Jésù ní kìí ṣe ọgbẹ́ tí ń pè mí ní olúwa 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 ní orí ìjọba ọ̀run torí pé olúwa ni wọ́n ń pè é kódà níbì kan ó sọ pé ọ̀pọ̀ ni yóò tọ̀ mí wá pé àwa olúwa olúwa àwa ṣe iṣẹ́ ìyanu ní orúkọ rẹ̀ àṣegbá ní orúkọ rẹ̀ tèmi ó sọ pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò níwájú mi ẹ̀yin ẹrú ẹlẹ́ṣẹ̀ ta ni olúwa. lọ́jọ́ kan péré Jésù gbéyàwó 5 ó gbé ọlọ́gbọ́n 5 ó sì fi òmùgọ̀ 5 kò fẹ́ wọn ó ní kán máa ṣọ́nà ìyẹn lẹ́ẹ̀ máa fi gbé ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà ta ló lè mọ ìgbà tàbí àsìkò tọmọ Ọlọ́run lè dé ẹ máa ṣọ́nà ó ti bọ́ máwọn lọ́wọ́. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yọ wá pàrọ́mù náà bà ní Ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa jọ lẹ́nu. Lágbàfẹ́ tó sọ mí mọ̀ di ẹ̀kọ́ àgbàkọ́rọ̀. Alágége máa kú iṣẹ́ lágbà. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.